Africa Content TV. Ẹni tó bá ṣọ̀rẹ́, ẹni tó bá ń bá gbé, ẹni tó bá ń bá jí, ẹni tó bá ń bá ṣe pàdé, ẹni tó bá ṣe 5 and 6, yìí wọ́n bá sojú wá, alábí ó yẹ bẹ̀rẹ̀. Ẹni tí fẹ́ bá ń bẹ̀ láàrin wọn àtòwó, alábẹ́rẹ́ bẹ̀rẹ̀ wá. Àwọn dàbí mímọ́ ṣe ní alábí alábí àjẹ káàtó ẹgbẹ́ ẹni ìfẹ́ pàápẹ́ láàrin òun àtòwé. Àwọn dàbí mímọ́ ṣe ní alábí ìgbà àjẹ káàtó àjọba tó. Ó ṣe é ṣe gbogbo ìgbà. Èsì tó lè ṣe máa tó. Ìfẹ́, àpọ́nlé, rẹ̀sẹ̀, táyé fúnwó, àjíbọ́lá bá tó wá. Àdúgbò ìfẹ́ tó ń ṣe wọ́n ní pé o. Wọ́n pè wọ́n ṣe jẹ́ pàdé àwọn yẹn bá ṣe bí wá. Tó bá tẹ̀ láwọn jáde bá ṣe. Làbáyà ò máa gbá yìí yára. Ẹni ó bá bá jáde pàṣẹ. Tí àtòwé bá jọlọ pàṣẹ. Àbẹ̀bájọ lọ fọ́nṣọ́ ọ̀nà pàṣẹ. Àpọ́nlé tó máa pa nílẹ̀ ìdòrè nílá. Wọ́n lé tún ti lé oṣù rẹ̀. Wọ́n àtọ́ ẹ̀ máa ṣe. Àwọn aṣọ́jà láyé lò. Wọ́n máa ṣe èrè yàrá. Olówó ń bá ẹ̀ṣọ́. Àdúrà tó máa máa bà ní pé kí wọ́n àtọwọ́ má ṣe jà. Ìgbà wá sí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ìgbọ́ ya. Tí wọ́n àtọwọ́ má lọ jà pẹ́rẹ́. Tí wọ́n bá lọ bínú jáde àlá bí ó rẹ̀ tó fi yẹ́lẹ̀. Gbogbo ọ̀rọ̀ ẹ̀fẹ́ tó fún ẹ̀yìn bá lò. Àpò náà ẹ̀ kíákíá. Gbogbo àpọ́nlé náà máa ń yàtọ̀ fún ẹ̀ o. Wàá rí pé ìfẹ́ lọ ìbí ọjọ́. Wọ́n á kan kúnlẹ̀ wá yá. Gbogbo tí wọ́n lè tó ń ṣe lábẹ́rẹ́ wá sí lápò ẹ̀yẹ. Ọmọ mi ò tó ìsàwọ́ ojú ẹ̀ o. Aláyé rẹ̀ nígbà kan ẹ̀rọ. Pẹ̀lú owó làbàgàbà sílájúmọ́lá ikú náà bẹ̀rù ọ̀gbàgbọ́. Àwọn èèyàn níbẹ̀ ikú jọ òun làbàgbọ́. Àwọn èèyàn níbẹ̀ ikú jọ òun làbàgbọ́ ojú rẹ̀. Ìbẹ̀rù tó ní kúkú alábí ẹ̀rẹ̀ wọn ní fowó làbàgàbà àti ọgbọ́n. Ọmọ bẹ́ẹ̀ asàlàyé àlùmọ́ọ̀lù. Àtàlùmọ́ọ̀tù wọ́n yàtọ̀ sí àwọn náà àbájábọ̀dù. Àlùmọ́ọ̀lù lówó àlùmọ́ọ̀tù òdìkó. Àwọn méjèèjì wọ́n là àgbára jọ wọn lọ. Ẹ̀jẹ̀ fún ní ẹ̀sàmù kọ́lá sójú rà. Ẹ̀gbọ́n ẹni ikú bá yọjú sí àbájábà tó wá kí lásán. Kò sọ pé ó ti yá. Ó kọ̀ wá kí ẹni gúnlẹ̀ láàbàkà pàṣẹ. Ó fẹ́ pé mọ̀. Tóun bẹ gúnlẹ̀ láàbàkà òun lágbára o. Tó kọ̀ yọjú sí ẹ lásán. Ẹgbẹ́ mi dára bàjẹ́. Kì í ṣe pé ó ti yá. Sọ́kọ́ ẹ lọ. Ó kọ̀ yọjú sí ẹni jí bọ́yà. Àwọn tó yọjú sí làwọn tó ṣe ara ìdìbò ọ̀làwọlé. Àwọn tó yọjú sí làwọn tó lásìkò ìgbàwá sí. Tí wọ́n gbàgbé lọ́ba ṣojú wá. Àwọn tó yọjú sí o làbáyà lọ́ni tó fẹ́ bí ìmọ̀ ọba tó.
àfà wà á máa pọ̀ lẹ́sẹ̀ ogun ni wà á máa pọ̀ lọ́wọ́ òye wà á ní bẹ̀rù ọgbà ẹ̀ka. Ẹ̀gbọ́n lọ́wọ́ jẹ́ bàjẹ́ níbẹ̀rù ikú ní wá lánìpẹ́ òmòwò yàbàkàbà àgbìlá. Owó oníṣẹ́ wa náà lágbá ẹ̀ka o. Àdìgbò respect ó pàṣẹ. Àdìgbò pọ́ùn lé orí ìṣẹ̀lẹ̀ àti ojú wa. Àwọn ọmọ wa wọ́n máa kún ní owó ìṣèwà sójú wa. Láti ìjọba bíi lóò owó ìtọ́lá wọn rí. Torí wọ́n mọ̀ bó ṣe mọ́ Nàìjíríà. Àwọn ọmọdé ń pọ́n wọlé, àwọn ọmọdé ń yẹ́wé sí. Mo ṣe lè pọ́n wọlé, òun ni ẹ̀ṣáàbò. Ìwọ ya láàánú ọ̀rẹ́ ìsàlẹ̀ àbí ọkùnrin. Tẹ̀lé ìbábà nù wá, ṣèwọ́tágbá rẹ̀ ká. Tẹ̀lé ìbábà nù wá, ṣèwọ́tágbá rẹ̀ ká o. Títí ìbábà nù wá, ṣèwọ́tágbá rẹ̀ ká. Inú owó àmàlùmù mú ìwà o. Òun gbọ́dọ̀ owó tó fi ṣàgbéyẹ̀ wà lójú wa tó jọ ẹ̀rọ. Inú ẹ̀ àmàlùmù sí ẹni bá tó. Ṣàánú ilé ẹ̀ bá gbé a. Má jẹ́ káànú sún ẹ̀. Aláàbí wọn lè bàbá. Báwo mọ̀ báwo mọ̀ owó náà? Alábí ó lè rẹ̀ yí wá. Ẹ máa dá wọn lẹ́ẹ̀bí máa so. Gbogbo èèyàn tó lọ ẹsẹ̀ kọ́ lọ́mọ owó náà. Ọ̀tọ̀ la gbóòrò ìmúlòrò. Ọ̀tọ̀ la lówó ilé orí ìsàlàyé. Ọ̀tọ̀ ni nínà lówó orí ìsàlàyé. Ọ̀tọ̀ la lówó ilé. Ọ̀tọ̀ ni nínà lówó. Alábí ẹsẹ̀ wọ́n yàtọ̀ sí àwọn. Ọlọ́gbà ẹ̀jẹ̀ bàjẹ́. Àjọyà òmìnira ọlọ́run tó dáadáa darúgbó. A ò ní ṣàárẹ̀ lágbára lọ. A ò ní ògùn àṣìbẹ́ẹ̀tì alábí. Ẹni máa bímọ láìpáìkà nírọ̀rùn òní ajẹ́. Wẹ́rẹ́ tí wọ́n kọ́ náà ìdíyàrá òdìbá. Kò ní ní ìlà ara ẹgbẹ́ yìí lẹ̀ ti máa bá ìbá àti orílẹ̀ lágbára lọ. Ọmọ yàrá ń lọ sí mo ṣàdúrà o. Respect ò tẹ́ bá fún. Respect ò tẹ́ bá fún kú. Làbáyà ó yàtọ̀ òṣìṣẹ́ o. Respect ò tán fún kú. Àti respect ò. Làbáyà ó yàtọ̀ òṣìṣẹ́ o. Respect ò tán fún kú. Àti respect ò tán fún. Àti orí àtọ̀ sí àwọn. Láti ẹlẹ́ mo fẹ́ràn wọn lábàgàbà tó torí mo fọwọ́ náà. Kó yà lọ́dọ̀ mi bàjẹ́.